Ẹ káàbọ̀ sórí ilé iṣẹ́ wa. Ọ̀dẹ̀ ọ̀dùn bí ṣàlàáfíà ni gbogbo wa wà. Ó ga ọ ẹ̀yin ọmọ Yorùbá. A ní láti ṣe àtúnṣe fúnra wa ni o. Bẹ́ẹ̀ ni a ní láti fi ọwọ́ sowọ́pọ̀ kí gbogbo ẹ̀ kó lè dáa. Ní báyìí àwọn ọmọ Yíbò ti jáde, wọ́n ti sọ̀rọ̀ sókè. Wípé àwa gangan là ń ṣera wa o. Àwa tá wà ní south o, south east o, south west o, àwa là ń ṣera wa. Àwa ọmọ Yorùbá, àwọn ti Edo, àwọn ti Igbo, àwọn ti Delta, àwọn Bayelsa, gbogbo wa àwa là ń ṣera wa. Ìdí rèé tá fi ń ṣera wa. Tá bá ti lè mọ ìdí tá fi ń ṣera wa, tá bá dẹ̀ lè ṣe àtúnṣe ló bá tán. Ọwọ́ ba àwọn Fulani, ayé wọn bàjẹ́, a dẹ̀ gba òmìnira nìyẹn. Kí ni nǹkan kan pàtó tí ó fa ọ̀rọ̀ yìí tá dẹ̀ fi wá mọ àṣírí tó ṣẹlẹ̀ yìí? Ẹ̀yin èèyàn wa, ẹ ṣá mọ̀ pé ó ní àwọn youth corps kan tí àwọn agbénipa, tí àwọn Fulani pì tí wọ́n jí gbé ní ìpínlẹ̀ Ondo. Àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n lọ serve, àwọn ọmọ Yorùbá ni o. Wọ́n lọ serve ní East, àwọn kan wọ́n serve ní Abia State, àwọn kan serve ní Enugu. At the end of the day, àwọn ọmọ yìí wọ́n mọra wọn dáadáa. Wọ́n dẹ̀ pé ó ti wá tó àkókò tó yẹ ká máa lọlé. At least a ti lọ fún orientation 3 weeks. Wọ́n dẹ̀ ti sọ pé okay o, lẹ́yìn 3 weeks o, a lè lọlé ká máa padà wá, tá máa lè lọ resume ní kámpù. Àwọn ọmọ kọ́pà yìí wọ́n wá jẹ́ àwọn ọmọ Yorùbá tó ń gbé ní Ondo. Báwọn ọmọ ẹ̀dẹ̀ ṣe bẹ̀rẹ̀, wọ́n gbé mọ́tò nìyẹn, wọ́n gbé ọkọ̀ láti Enugu, wọ́n ṣàpàdé, wọ́n mìtìra wọn. Wọ́n dẹ̀ ní kó dá o, ẹja máa relé, ẹ jẹ́ ká máa ṣe kíni, ká máa relé. Bọ́n ṣe wọ mọ́tò nìyẹn o. Báwọn àwọn ọmọ kọ́pà yìí ṣe wọ mọ́tò, àwọn ọmọ Yorùbá láti Ondo State wọ́n ṣe wọ mọ́tò pé káwọn máa lọlé. Wọ́n dẹ̀ máa dé Ondo. Ẹ̀yin èèyàn wa, báwọn kọ́pà yìí ṣe dé ìpínlẹ̀ Ondo, wọ́n débẹ̀ ní dédé bíi aago 10 alẹ́ 10 p.m. ni wọ́n wọ̀lú. Bọ́n dẹ̀ ṣe wọ̀lú báyìí, bọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbáriwo nìyẹn. Gbàs gbòs, ariwo gbòs gbàs ni wọ́n ń gbọ́. Kí wọ́n tó mọ nǹkan tó ṣẹlẹ̀, ó di wípé àwọn Fulani ajínigbé yìí, àwọn ló ń pariwo, wọ́n wá bọ́n ṣe máa jí àwọn pípù yìí gbé. Kẹ́ tó mọ nǹkan tó ṣẹlẹ̀, wọ́n yìnbọn pa dírẹ́bà. Dírẹ́bà àwọn pípù yìí ni wọ́n yìnbọn pa o. Àwọn ọmọ kọ́pà dẹ̀ wà nínú mọ́tò. Wọ́n rí pé òkè kọ́pà làwọn eléyìí, wọ́n pa àwọn kọ́pà yìí o. Àwọn kọ́pà 5 ni wọ́n gbé, àwọn ọmọ Ondo, àwọn ọmọ Yorùbá. Kọ́pà 5 ni àwọn Fulani yìí jí gbé nílùú Ondo. Bẹ́ẹ̀ ni ká tó mọ̀ ọ́ tó ṣẹlẹ̀, wọ́n pa àwọn kan nínú mọ́tò. Bọ́n ṣe gbé àwọn kọ́pà yìí lọ pẹ̀lú àwọn kọ̀ọ̀kan nìyẹn, wọ́n gbé wọn wọnú gbó. According to àwọn kọ́pà tí wọ́n ń ròyìn, wọ́n ṣàlàyé gbogbo eléyìí fún wa. Wọ́n sọ wípé báwọn aráàndì aago 10 alẹ́ ni ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀. Bí wọ́n ṣe bẹ̀rẹ̀ sí ní gbé àwọn wọnú igbó kiri nìyẹn o. Báwọn ṣe rìn láti aago, you can imagine, wọ́n làwọn rìn nínú igbó yẹn láti aago 10 alẹ́ yẹn títí di aago 7 àárọ̀ ọjọ́ kejì pẹ̀lú àwọn Fulani nínú igbó ilẹ̀ Yorùbá. Nínú igbó wa nílùú Ondo, àwa la ní igbó, but àwọn Fulani wọ́n ti gba gbogbo igbó kan. Wọ́n ti gba gbogbo àdúgbò kan. Wọ́n ti gba everywhere. Inú igbó wa táwa gan àdérí tí a mọ nǹkan tó ń ṣẹlẹ̀. Àwọn Fulani rìn láti aago 10 alẹ́, wọ́n gbé àwọn èèyàn wa rìn láti aago 10 alẹ́ títí di aago 7 àárọ̀ ọjọ́ kejì. Ìwọ̀sí wo ló tó eléyìí? Kí ló dé tí gbogbo eléyìí ṣe ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá? Àwọn ọmọ Yíbò pariwo síta, wọ́n ní àìfimọ̀ṣọ̀kan wa ló fà á. Bẹ́ẹ̀ ni
àìfìmọ̀ṣọ̀kan gbogbo wa. Wọ́n ní tí àwa ọmọ Yorùbá, àwọn ọmọ Igbo, àwọn ti Delta, àwọn ti Port Harcourt, àwọn ti Bayelsa, àwọn ti Benue, tí gbogbo wa bá pawọ́pọ̀, wọ́n pa àwọn tí ọmọ Benue gan báyìí ń sọ̀rọ̀. Wọ́n tẹ̀ ti gba gbogbo ìlú yẹn tán. Àwọn yẹn gan pariwo pé pípa yìí ti pọ̀ jù, kí ló dé? Kátẹ̀ fáwọn yẹn lẹ̀, àwọn yẹn middle belt làwọn yẹn àbí, okay fine, but kí gbogbo ọba tẹ̀ lè cooperate, because àwọn Fulani gan nǹkan tó ń ṣe nílẹ̀ Yorùbá tó ń ṣe nílẹ̀ Igbo náà ń ṣe fún gbogbo àwọn ti middle belt náà. Àwọn ti cross river, kí gbogbo wa bá cooperate. Nǹkan táwọn ọmọ Igbo ń sọ rèé o, wọ́n ẹ̀ṣẹ̀ mú idea yìí wá ni pé tí gbogbo wa bá cooperate, ó dẹ̀ máa pay wa o. Pé tí gbogbo wa bá cooperate, ó dẹ̀ máa dá o. Pé tí gbogbo wa bá cooperate, pé àwọn Fulani ìṣe wọn mélòó ni wọ́n, bọ́ àìfìmọ̀ṣọ̀kan wa ló fà á. Nǹkan tó ń ṣẹlẹ̀ gangan rèé o. Wọ́n ní àìfìmọ̀ṣọ̀kan wa òun ló fà á tó fi jẹ́ wípé gbogbo ẹ̀ wá ń ṣẹlẹ̀ bó ṣe ń ṣẹlẹ̀ yìí. Àìfìmọ̀ṣọ̀kan wa ló fà á tó fi jẹ́ wípé ọmọ ẹlẹ́ran ó wá ń jẹ egungun. Àìfìmọ̀ṣọ̀kan gbogbo wa ló fà á tó fi jẹ́ wípé irú àwọn Fulani dẹran for that matter, wọ́n máa jí wa gbé. Àwọn tí wọ́n pé ọdún kan gan wọ́n lè máa wẹ̀. Àwọn tó yẹ pé wọ́n yàtọ̀ sí ẹranko, wọ́n máa bá àwọn èèyàn wa sùn. Kí ló dé ẹ̀yin ọmọ Yorùbá, kí ló ń ṣẹlẹ̀? Àwọn Igbo ronú títí pé a gbọ́dọ̀ máa bára wa jà o, pé a gbọ́dọ̀ máa bára wa jà, pé the more ta fi ń bára wa jà, the more tí àwọn Fulani ṣe ń jí wa gbére. Ẹ jẹ́ ká ronú sí i ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ ká ronú sí ọ̀rọ̀ yìí. Ní báyìí wọ́n ti jí àwọn people ìgbé. At the end of the day, nǹkan táwọn ń gbọ́ ni pé ó dàbí wọ́n tẹ̀ ti release wọn. Àwọn ajínigbé yìí wọ́n sá fi àwọn kọ́pà ilẹ̀ nínú igbó lẹ́yìn táwọn ọlọ́pàá tán ya wọ inú igbó. So àwọn ọlọ́pàá lè ṣiṣẹ́ báyìí. Àwọn ọlọ́pàá lè ṣiṣẹ́ báyìí, kí ló wá dé tí a fi lè jà fúnra wa? Kí gbogbo wa ká bá lè jà fúnra wa, ó mìíní pé tá bá lè jà fún ìra wa nínú ìlú yìí, tá bá lè jà pé ká gba orílẹ̀-èdè wa, tá bá lè jọ fọwọ́sowọ́pọ̀ ẹ̀yin èèyàn wa, nǹkan á dà. Ìyà yìí ń sìn àní sọ pé torí pé àwọn kan lọ vóòtì, àwọn kan ò vóòtì, pé àwọn tí wọ́n vóòtì fún èmi ló kàn, páwọn nìkan ló máa jẹ̀yà yẹn, ọ̀ páwọn ò ní jẹ̀yà yẹn, páwọn tí wọ́n vóòtì ló máa jẹ. Irọ́ ni o. Everybody ló ń jẹ̀yà yẹn sìn. Ìdí rèé tó fi jẹ́ pé a ní láti cooperate. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ o, a máa túbọ̀ máa sọ ni. Ọjọ́ kan wọn yóò gbọ́, wọn yóò rẹ̀ sí, wọn yóò gbà. Wọ́n tẹ̀ tí ń gbọ́ tẹ́lẹ̀, kò ṣe pé wọ́n gbọ́, bọ́ wọn tí fẹ́ gbà ni, but wọ́n máa gbà ni. The more we continue to say this, the more it will be getting to them, and then one day they will accept us. Yorùbá nation nìkan ní ọ̀nà àbáyọ, bí wọ́n fẹ́ bí wọ́n kọ̀. Olóyè Sunday Igboho sọ pé no going back náà ṣì ni. In fact, anytime tí wọ́n ti rántí ọ̀rọ̀ yẹn, ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho ọmọ Adéyẹmọ Igboho ṣàṣọ pé pẹ̀lú gbogbo ìyà tán fi jẹ máa yẹn jáde, ó ní kò sí nǹkan tẹ́ fẹ́ bá Ọlọ́run fa, kò sí nǹkan tẹ́ fẹ́ ṣe o. Ọlọ́run ti kọ ilé pé àwọn ọmọ Yorùbá wọ́n máa ṣe àṣeyọrí. Ọlọ́run ti kọ ilé iná wípé a gbọ́dọ̀ kúrò ní no going back náà ṣì ni. Ẹ̀yin ẹ̀yọ́ wa, ọ̀rọ̀ ńlá rèé o. Àwọn ọmọ Igbo ti bẹ́ síta pé ẹ jẹ́ ká cooperate, tá bá cooperate ní gbogbo orílẹ̀ àwọn state ta ní yìí, Edo state, Delta state, Bayelsa state, Cross River, tabasi wọ àti wọlé Igbo, Enugu, àwọ Abia, àwọ Anambra, àwọ Imo. Kí lẹ̀ ń sọ yìí? Tí gbogbo wọn bá parapọ̀ pé àwọn Fulani ṣe lè jẹ lọ, wọn bí wọn dá wọn máa sádànù, mélòó ni wọn? Taba cooperate, kí gbogbo àwọn governors gbogbo wọn cooperate, kí president náà cooperate pẹ̀lú wọn, kí gbogbo wọn cooperate, àwọn people ìbáwo mélòó ni wọn? Wọ́n máa parun ni, ayé wọn máa bàjẹ́ ní sẹ́ẹ̀. Ká fìmọ̀ ṣọ̀kan ni, ìfìmọ̀ ṣọ̀kan gangan ló lè ṣe. Yorùbá nation, ẹ jẹ́ ká máa lọ ńlọ wa. Àwọn Biafra náà fẹ́ lọ ńlọ tiwọn. Ẹ jẹ́ kí olóyè Sunday Igboho padà sí ilẹ̀ Yorùbá. Ẹ release Nnamdi Kanu. Ká wá mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ báyìí, kí cooperation yẹn wà. Because bó ṣe ń lọ yìí, kò ṣe pé bàbá Tinubu, ẹ jẹ́ kí n já yín sí,
kò ń ṣe pé bàbá Tinubu fúnra wọn pé wọn ò fẹ́ support o, kò ń ṣe pé wọn support Yorùbá nation, wọ́n support o, ṣùgbọ́n omi ló pọ̀jọ kà lọ o. Bẹ́ẹ̀ ni ọgbọ́n ni bàbá gan fi ń ṣe, kò pé bàbá náà, ọmọ Yorùbá ni bàbá náà. Ṣé ẹ rí fìlà bàbá ni, fìlà Yorùbá ni, tó má ti gẹ fìlà yẹn ti mọ̀ pé ọmọ Yorùbá tó tọ́ rẹ̀, wọ́n represent bàbá ń dàbí ọgbọ́n ni, kò pé bàbá náà. Àwa la máa wá support, ta máa help bàbá kí everything lè wà okay. Àwọn Ìgbò ro títí pé àpọ̀jù àwọn Fúlàní ìlọ, ẹ jẹ́ ká cooperate níwọ̀n tó fi jẹ́ wípé ìkankan náà ni wọ́n ń ṣe fún wa, níwọ̀n tó fi jẹ́ wípé bọ́n ṣe ń pa wọ́n ní ilẹ̀ Ìgbò náà ń pa wọ́n nílẹ̀ Yorùbá. Àwọn Fúlàní kan náà kí ló dé tó fi jẹ́ pé àwa gan fúnra wa àfẹ́ cooperate, àfẹ́ fìmọ̀ ṣọ̀kan pẹ̀lú ra wa. Nǹkan kan tó lè ṣe nìyẹn o. Ẹ̀yin ọmọ mi, ẹ̀yin ọmọ Yorùbá, ṣé wàá rí báyìí wípé gbogbo nǹkan tá à ń jà fún ó máa bọ́ sí, ó tẹ̀ ti bọ́ sí ni tí gbogbo wa bá lè cooperate. Ẹ yẹ ká stop àti máa búra wa pé ẹ̀yin ọmọ Ìgbò religious tinítìní à ń ṣe ethnic gbogbo àti gbogbo, ẹ yẹ ká pa gbogbo ẹ̀ tì. Ẹ jẹ́ kí gbogbo wa cooperate, ká fìmọ̀ ṣọ̀kan. Fún àwọn Fúlàní ìṣe mélòó ni wọ́n, mélòó lára wọn. Nǹkan tá à ń sọ nìyẹn o, cooperation Yorùbá nation ló lè ṣe o. Àwọn ọmọ tá à ń sọ yìí, àwọn ọmọ Yorùbá náà jí gbé o ní ìpínlẹ̀ Ondo. A ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run báyìí wípé wọ́n ti wá jáde, wọ́n ti gbà wọ́n lẹ̀. Kọ́lọ́run ṣàgbà wá ni. Yorùbá nation nìkan ni ọ̀nà àbáyọ. Kan pẹ̀lú yìí divide this country, make it peaceful already. Na him be the thing wey be say we dey talk about it. Na him be the thing wey be say we dey shout am, make everybody for hear am. My brother, my sister, na so e come be unto this one. Oh, if this one na your first time wey be say you dey join us unto this channel, abeg you make you try, make you subscribe, like, share, make it for go viral. Until I come your way next time, I say, on a bye for now.